Africa Content TV. Lọ ní gbogbo àwọn àsìkò kan tó bọ́ sẹ́yìn bàbá mi ẹ̀rù Ọlọ́run á máa bà wá fún yín ṣùgbọ́n wá síbẹ̀ fọ́lọ́run. Pé Olúwa sọ di oríire bàbá mi oríire yẹn ó kalẹ̀ ẹ bá ń bá àbáṣà mi oríire yẹn ó mọ̀júmọ́ gbogbo oríire lolúwa kún fún yín wọn níbẹ̀ yẹn bá ń bẹ láyé tó bá fi sùúrù yín béèrè sùúrù tó fi àlùbáríkà yín béèrè àlùbáríkà tó fi àfaradà yín béèrè àfaradà tó ẹ̀kọ́ yín ayé yín ló fi kọ́ wa pé sùúrù kì í pọ̀ jù tí ẹ bá ti jẹ́ onísùúrù oríire rẹ̀ ó sì máa pọ̀ sí Ọlọ́run wa kó gbogbo oríire ayé Olúwa wa kó sọ́dọ̀ yín bàbá mi pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀mí ló kúkúrú ẹ̀mí ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé báyìí ni Ọlọ́run jẹ́ pẹ́ ń bẹ̀ ọlá tí wọ́n ń pè ní àjẹwọ̀ ni ọlá ọba gbogbo yòókù ló tẹ́ jẹ́ pé téèyàn bá ti kúrò ń bẹ̀ àbùkù lè wá bí oyè oríṣiríṣi àwọn oyè amẹ́lẹ́yìn àjẹwò ni bàbá mi pẹ̀lú ògùn Ọlọ́run ẹ lo ogún ọdún níbẹ̀ ogún ọdún ẹ lò níbẹ̀ ọlá nílẹ̀ Muhammad Ọlọ́run wọlá àjọ tí wọ́n ti bí yín Ọlọ́run wọlá àánú ilé tí wọ́n ti bí yín àti ilé àrùsà àti ilé yọ̀ọ̀tún tólúwa ti kádàrá pé kí wọ́n bí yín mi ìmọ̀ bàbá ń gbà tá a kéré a máa ń pàdé nílé yọ̀ọ̀tún nísàlẹ̀ òsì ẹ̀yin náà lẹ́ organize ìpàdé yẹn wípé à ń láti máa pàdé bàbá mi ọlọ́dẹ mi ó gùn. mo ní ìrántí náà ni Olúwa kó wọlá bẹ́ẹ̀ kó jọ kó bá ṣàlékún oríire yín ọba tí yín èso ọba Ìbàdàn nìkan ọba àgbáyé ni àlùbáríkà tí gbogbo ayé fi ń tọrọ ni oríire tí gbogbo ayé fi ń tọrọ ni ìdùnnú yín ìdùnnú tí gbogbo ayé fi ń tọrọ ni Ọlọ́run wọlá àlùbáríkà yín Ọlọ́run dákun kó ṣoríire fún gbogbo wa ní wọlá Ànábì wa Muhammad Ọlọ́run á jẹ́ ẹpẹ́ ń bẹ̀ kẹ́ ẹpẹ́ ń bẹ̀ Ọlọ́run jẹ́ ẹpẹ́ ń bẹ̀ kẹ́ ìfàlàáfíà lò kẹ́ ìfàlàáfíà lò Ọlọ́run má jẹ́ lò nínú nira má jẹ́ lò nínú nira Ọlọ́run má jẹ́ lò nínú nira wọlá Ànábì wa Muhammad níjojúmọ́ kulla yawmin ziyadatul khair زيادة العافية زيادة النعمة زيادة البركة آمين آمين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آل محمد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد ورحم محمد وعلى محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آله إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته gbogbo àsìkò tí àwọn dẹ́tẹ̀dẹ́tẹ̀ bá ń dẹ́tẹ̀ mọ́jọ dọ́dọ̀ yín mọ́jẹ tẹ̀ wọ́n ràn yín mọ́jà sàtì wọ́n ràn yín mọ́jà burú wọn dọ́dọ̀ yín wàlá dínà ìlà ọ̀dẹ̀ta wàlá mọ̀rọ̀dọ́ ìlà ṣọ̀fẹ̀ta àbọ̀ ọ̀rọ̀ mọ́jẹ ṣàìsàn mọ́jẹ ṣàìsàn ọwọ́ àtúnmí ara yín àtàlà àti àtẹ̀dọ́ ara yín àti fún ara yín àti gbogbo oríkèéríkèé ara yín ọlọ́ba àjàláfíà síbẹ̀ wàlá mọ̀rídọ̀ ìlà àfẹ̀ta wàlá àdúgbò ìlà kàfẹ̀ta gbogbo àsìkò táwọn ẹni bí bá wà pé bí kò tó lórí yín máa bá wa dá àbúrò wọn padà sọ́dọ̀ mọ́jọ kàn yín mọ́jà sàtì ó dọ́dọ̀ yín ọlọ́nàbí wa Muhammad ọlọ́nàbí wa Muhammad olówó ọlá sùúrù yín wọlá farada yín wọlá bùkù tẹ faramọ́ báyìí ẹ máa faraba bùkù ẹ tún ní sọ kò sí wàhálà tí ẹ lè máa dá yín dá fún yín ẹ tún ní sọ̀rọ̀ olúwa wọlá farada yẹn Ọlọ́run kó jọ kó a jẹ pẹ́ lórí ọlá náà. ولا آجة منا واجدنا ولا آخر إلا قضيتها يا أرحم الراحمين ويا رب العالمين لقد جاءكم الرسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا الله عليه توكلت وهو رب العرش العظيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله àwọn èèyàn bí ẹ ṣe pọ̀ tó wọ́n jẹ̀rán rírì yín gbogbo wọn bẹ́ẹ̀ dà tó Ọlọ́run jẹ́ mi yóò gùn Ọlọ́run jẹ́ pẹ́ fún alájà ẹjọ́ kò fẹ́ ya ìmọ̀ pé mi tẹ́ fi ìyàwó tó lọ. ẹ̀ ṣàdúrà lọ́wọ́. Yes, ma. Okay, what am I face here?
níbo ni mo kó bàtà sí. Bàtà. Mo rí bàtà kan náà. Mo bàtà sí. Mo dẹ̀ rí bàtà kan náà wájú bẹ́ẹ̀ tí tó kù. Ìyá ń gan tó ẹ ṣe tí ìlọ mẹ́ta wáyé wọlé. Ṣé ń gbúrò wálé rí? Bẹ́ẹ̀ ni àwọn bọ́dà mi ni ẹ ṣe ẹ̀fẹ̀lẹ́ sẹ́yìn. Ok, àti bàrà wálé. Adalaji ẹ. Yes. Yes, ma'am. Alájà Kárólà. Àríkèéjọ́lá. Àríyànjẹ́ àbí àgàdà. Mo máa ń rí mẹ́sẹ̀jì yín lórí WhatsApp. Mo máa ń rí mẹ́sẹ̀jì yín every time ni mo máa ń rí. Okay, àwọn mélòó? Àwọn mélòó? Ẹyẹdí. Ó ní 2,000. Ẹyẹdí. Ẹyẹdí.